ṣé ẹ rí ká pé ẹ̀yin ọkùnrin ẹ bá mọ ìwúlò ọmọ obìnrin nínú ayé yín ni ọ̀pọ̀lọpọ̀ yín ò ní mọ̀ yẹnu gẹ̀rẹ̀ kó mọ̀ sọ fún ìyàwó rẹ̀ pé obìnrin náà ló tún bí ọ mọ̀ pé wọ́n gangan lọ́lọ́run bá ṣe jù èyí ìwọ bàbá mò ń sọ ọ rí wípé ọmọ obìnrin àti bàbá wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n máa ń rototo wọn bàbá wọn ni so orí tó o bá fi lè rí relationship yẹn build tí ọmọ yẹn bá fi dàgbà mo kí ọ kú oríire o òye ọba ẹ̀ ní ìsìn sórí ọmọ obìnrin kí bàbá gan mọ̀ wúlò ní ó mọ dásà fún ìyá rẹ̀ wípé akínlẹ̀ tún fẹ́ gbà wọ́n sà ti wá bẹ̀yìn wọ́n ti ní ẹ má bínú ọmọ obìnrin ló ní pé ká lọ mú nǹkan bá bàbá lẹ́yìn kó mọ sọ pé dádì mi ẹ má jẹ́ kí mọ́mí mi mọ̀ pé mo wá sọ́dọ̀ yín o toró mọ̀ pé ìyá wọn obìnrin wípé sí bàbá tó ti fi ọ́lẹ̀ láti jọ yìí ọmọ obìnrin nù só ti yí ọ sórí ọmọ obìnrin ló ní wípé kí ìyá gan fẹ́ kó ọ̀rọ̀ sí ọmọ lórí kí ọmọ yẹn mọ̀ sọ wípé dádì wa náà sanwó oṣù ẹ mọ̀ dá mọ́mí wa lóhùn sórí ọmọ obìnrin ni yóò ní àwọn kéèsì kan tí yóò wáyé tí ọmọ rẹ̀ yóò gbèjà rẹ̀ ìyún àwọn ọmọbìnrin àwọn náà máa ń dúró ti bàbá wọn jù tó o bá tí mọ̀dọ̀ ọmọ náà sìn só ti yí o sọ̀rọ̀ ọmọ obìnrin tó o fílẹ̀ tó o lọ́ọ̀ ní tọ́hún yóò padà dùn ọ́ tó bá yá o mọ́làlájì kí o sọ fún ọ ṣùgbọ́n tó o bá mọ ìwúlò ọmọ obìnrin nínú ayé ìwọ tó o jẹ́ bàbá ọmọ ni só ti yọ ìwọ tó o jẹ́ ọkùnrin ni ọ múra sọ̀rọ̀ wọn first alájìkẹ́rì iná ẹ bá like ẹ comment ẹ share ó dàbọ̀.